Ǹjẹ́ ire gbogbo kó máa bọ̀ lọ́dẹ ẹnìkọ̀ọ̀kan wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí tí í ṣe ọjọ́bọ̀ ọjọ́ tọ́ọ̀dẹ̀ ọjọ́ 12 nínú oṣù kẹwàá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Látàrí awuyewuye eléyìí tó rọ̀gbà yí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó rọ̀gbà yí káwò lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí èyí tó fi kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga fáfitì èyí tó ń bẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà, èyí ò ní ìpínlẹ̀ Chicago lọ́hùn-ún. Ní báyìí o, iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ èyí tó jẹ́ ti àwọn bìrìtìkó eyín BBC lánàá òde yìí tí ṣọjọ́ Wednesday ń làwọn náà kì í ṣẹ̀bọ ìwádìí ọ̀hún o, tí wọ́n sì gbé èsì àbájáde ìwádìí wọn tí wọ́n gbé jáde o, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ BBC ọ̀hún bí wọ́n ti sọ di mímọ̀. Wọ́n ní pẹ̀lú gbogbo ìwádìí eléyìí tí wọ́n ṣe láti ìbẹ̀rẹ̀ tó fi dé òpin o nílé ẹ̀kọ́ gíga fáfitì àti àwọn àyè yòókù èyí tó yẹ kí wọ́n nawọ́ afẹ́fẹ́ ìwádìí wọn dé, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ eléyìí tó ní orúkọ lágbàńláyé. Wọ́n ní gbogbo rẹ̀ pátá làwọn ṣe o, tí ẹ̀rí sì fi hàn wípé lótìtọ́ àti lódodo lààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun ló kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga fáfitì èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Chicago ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́dún 1979, tó sì jẹ́ wípé ìwé ẹ̀rí àti gbogbo àwọn sabuké yòókù èyí tí Bọ́lá Ahmed Tinubu èyí tó tẹ́ pẹpẹ rẹ̀ síwájú àjọ elétò ìbò orílẹ̀-èdè Nàìjíríà síwájú kí wọ́n tó dìbò ní orílẹ̀-èdè yìí, wípé ojúlówó ìwé ẹ̀rí pọ́nbélé ni o, tí ò sí àlùpàídà kankan nínú rẹ̀, gẹ́gẹ́ bí ẹ̀sùn èyí tí Àtíkù Abubakar èyí tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP tòun ti Peter Obi tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party, àbùkù àti ẹ̀sùn èyí tí wọ́n fi ń kan Tinubu ọ̀hún. Wọ́n ní ẹ̀sùn náà irọ́ lásán ló wà níbẹ̀. Lákòótán nínú ọ̀rọ̀ àti ìwádìí BBC, wọ́n ní kí àwọn èèyàn àtọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ní ìgbàgbọ́ eléyìí tó yanrantí o nínú ààrẹ Bọ́lá Ahmed Tinubu, látàrí wípé àwọn ìwé ẹ̀rí rẹ̀ pátápátá ló jẹ́ ojúlówó, kò sí ayédèrú tàbí àlùpàídà kankan nínú ìwé ẹ̀rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ BBC bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lánàá òde yìí tí ṣe ọjọ́rú ọjọ́ Wednesday. Ẹ̀wẹ̀, lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí Bọ́lá Ahmed Tinubu náà tá ṣe wà, ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party eyín Peter Obi ìmà ló ti sọ̀rọ̀ jáde o níbi ìpàdé kan èyí tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn nílùú Àbújá lánàá o, tó ti ń sọ̀rọ̀ wípé pẹ̀lú gbogbo ọ̀rọ̀ èyí tó ṣùgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ká o lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí tí wọ́n ní ààrẹ ó ṣe àlùpàídà ìwé ẹ̀rí ọ̀hún. Ó ní nǹkan wọ̀nyí ó ti ta àbùkù bá orílẹ̀-èdè Nàìjíríà láàrin àwọn orílẹ̀-èdè yòókù lágbàńláyé o, bẹ́ẹ̀ sì ni ló ti ta ààlà bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láàrin àwọn ènìyàn lágbàńláyé. Ó ní ọ̀rọ̀ ìwé ẹ̀rí ọ̀hún dàbí epo kínkín o èyí tó kán sójú omi ni, bẹ́ẹ̀ sì ni ó dàbí epo ọbẹ̀ ìrẹsì eléyìí tó ta sínú aṣọ àlà ènìyàn, tó sì jẹ́ wípé yóò bá aṣọ ọ̀hún jẹ́ ni o. Ó ní ó jẹ́ nǹkan tó jẹ́ ọgbẹ́ ọkàn fún òun látàrí àwọn ọ̀rọ̀ àti àwọn ìṣe tí àwọn ilẹ̀ adúláwọ̀ àti àwọn ilẹ̀ àgbáláyé àwọn orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n hù sí àwọn ọmọ Nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, lórí ojú èyí tí ò dáa tó fi ń wo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹni tó kúkú jẹ́ ààrẹ orílẹ̀-èdè yín ṣèbí ìwé ẹ̀rí ayédèrú òun ló ń gbé káàkiri tó ń pè ní ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó.
ó ní nǹkan wọ̀nyí ó ní àìláṣọ lọ́rùn pàkánì èyí tó tó àpérò fọmọríwo ó ló yẹ kó jẹ́ àpérò fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pẹ̀lú bí ìwé ẹ̀rí àti àwọn ọ̀rọ̀ yìí bó ṣe ń ta àbùkù bá Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ pé àbùkù ọ̀hún ti wá ta bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Nàìjíríà ti ká lára rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè yòókù gẹ́gẹ́ bí Peter Obi bó ṣe gbé ọ̀rọ̀ ọ̀hún léde lánàá ní gẹ́rẹ́bí tí Peter Obi tó sọ ọ̀rọ̀ náà lẹ́gbẹ́ òṣèlú APC làwọn náà ti dá padà fún Peter Obi tí ṣọmọye láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party wípé ọ̀rọ̀ rírùn aláìní ọgbọ́n tòun ti làákàyè òun ni Peter Obi tó sọ jáde o tó ń ti ìpàdé èyí tó ṣe tó fi ń ta àbùkù bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ẹni tí ò bá nírú ẹni kò lè mọyì ẹni gẹ́gẹ́ bí òwe tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n pa fún Peter Obi wípé ara ní ta Peter Obi o nítorí wípé Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ lè yìí ó ti fi ẹ̀yìn rẹ̀ wọ́n ìgànná nínú ètò ìbò òun ló mú tó fi ń sọ àwọn ọ̀rọ̀ kùngbákùngbé àti ohun tí ò ṣojú rẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àìtó bàbá mọ́ṣe ní wípé lọ́ọ̀rì ràkàrà wá mi káàjọ jẹ́ o béèyàn bá tó bàbá mọ́ṣe lọ́ọ̀rì ràkàrà wá mi kí n jẹ́ ni. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú òun ló ti tẹnu mọ́ ìpinnu rẹ̀ lórí àwọn àdéhùn tó ṣe fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó síwájú ètò ìbò èyí tó wáyé nínú ọdún tá a wà yìí wípé bí ìbò àwọn ará Èkó bá lè mú òun wọlé sí ipò lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó òun yóò tẹ̀síwájú o nínú ohun tó dáa bákan náà òun yóò jẹ́ kí àwọn olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n jẹ mùkúntùn èyí tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa o ní báyìí gómìnà Sanwó-Olú o èyí tó tún ọ̀rọ̀ ọ̀hún sọ lánàá àti nínú ọ̀sẹ̀ tá a wà yìí gẹ́gẹ́ bí ó ṣe ń gba àwọn àlejò ńláńlá kan èyí tó ní í ṣe pẹ̀lú àyípadà àti ìlọsíwájú ìpínlẹ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ka eléyìí tó rí sí ètò ọrọ̀ ajé àti ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gómìnà ń wá fi dá àwọn olùgbé ìpínlẹ̀ Èkó lójú wípé àwọn nǹkan tó dáa o yóò máa wọ ìpínlẹ̀ Èkó síwájú àti síwájú sí ni àwọn yóò sì mú ìdàgbàsókè aláìlọ́rìn bá ìpínlẹ̀ Èkó. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ o lásìkò tí ọ̀gá àgbà eléyìí tó wà ní ẹ̀ka ètò rí sí ètò ààbò àti ṣíṣe àyípadà àwọn agbègbè èyí tó jẹ́ pé olùdarí ẹ̀ka ọ̀hún gangan ló léwájú àwọn ikọ̀ náà ọ̀gbẹ́ni Lamido Yuguda lánàá ti ṣe ọjọ́ Wednesday ọjọ́rú èyí ni wọ́n ṣe àbẹ̀wò sí ìjọba ìpínlẹ̀ Èkó sí gómìnà ìpínlẹ̀ Èkó níbi tí igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀mọ̀wé Ọbáfẹ́mi Hamzat tó ti tẹ́wọ́ gba àwọn àlejò ọ̀hún lórúkọ gómìnà Babájídé Sanwó-Olú tó sì kí wọn káàbọ̀ sí ìpínlẹ̀ Èkó tí wọ́n jọ jókòó yí tábìlì pò ọ̀nà tí ẹ̀ka iléeṣẹ́ ọba ọ̀hún tí yóò túbọ̀ ṣe ìrànlọ́wọ́ o fún ìpínlẹ̀ Èkó tó ń ti ìdàgbàsókè. Lákòótán wọ́n wá fi dá àwọn olùgbé ìpínlẹ̀ Èkó lójú o wípé wọn yóò túbọ̀ mú ìlọsíwájú aláìlọ́rìn bá ìpínlẹ̀ Èkó wípé kí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ náà kí wọ́n fi ọkàn wọn balẹ̀ ohun tó dáa ó ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún síwájú sí i. Àjọ eléyìí tó ń rí sí ètò ọrọ̀ owó ní àgbáńláyé International Monetary Fund IMF lọ́jọ́ ìṣẹ́gun tá a wà yìí ìmà ni wọ́n ti gbé oríyìn fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí wọ́n ṣe yọ ẹ̀kún owó orí epo èyí tó jẹ́ wípé wọ́n ṣe kéde rẹ̀ ni wọ́n sì ti yọ ní ẹyọ sọ́kà ṣùgbọ́n àjọ ọ̀hún IMF wá sọ ọ̀rọ̀ kan wípé àyàngbé ajádùn ṣùgbọ́n kí ajá àwọn tó gbẹ nǹkan kan lè yọ́ máa fi panu dà o àti wípé ohun gbogbo ló gbọ́dọ̀ ní ìlànà òfin àti àlàkalẹ̀ ẹni tí ó bá gba fìlà lọ́wọ́ èèyàn ó gbọ́dọ̀ fi aṣọ láti fi rọ́pò rẹ̀ ni ẹni tí ò bá ní irun orí ó ṣeé ṣe kó onítọ̀hún kó ní irun gbọ̀n o. Wọ́n wá ké sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé lẹ́nu oṣù bíi mélòó àti lẹ́yìn ìgbà tí wọ́n ti yọ ẹ̀kún owó orí epo ní orílẹ̀-èdè Nàìjíríà ní ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ló ti dàgbà délẹ̀. Bákan náà wípé
ẹgbẹgbẹ̀rún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun ni ìṣẹ́ òun ìyà ló túbọ̀ gbéwọ̀ bí ẹ̀wù tó jẹ́ wípé àti jẹ oúnjẹ mẹ́ta ní ojúmọ́ ó padà di ìnira fún ogunlọ́gọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí. Àjọ ọ̀hún wá ké sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n gbé ètò kan kalẹ̀ eléyìí tí yóò jẹ́ ìtura fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó gbé igun orílẹ̀-èdè yìí dúró kí ara lè tù wọ́n látàrí wípé nínú ìwádìí àti àyẹ̀wò tí wọ́n ṣe ó fi hàn wípé ìdá bí 80 àwọn ọmọ ilẹ̀ yìí ni ò ní ìkápá àti agbára láti jẹun àti láti ṣe ohun tó wọ́n lábẹ́ ìṣàkóso ètò ọrọ̀ ajé eléyìí tó ti dàyà délẹ̀ ẹni tó sọ̀rọ̀ náà ni èyí tó ṣojú àjọ ọ̀hún sí orílẹ̀-èdè Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Eradaba Norris òun ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tó ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, pẹ̀lú bí orílẹ̀-èdè tó jẹ́ àwọn ilẹ̀ adúláwọ̀ ṣe ń gbáradì láti bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ti ilẹ̀ adúláwọ̀ tí a mọ̀ sí African Cup of Nations, gbajúgbajà òǹkọrin takasùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè Senegal òun gangan Akon òun ni ẹni tí ó gbà àlejò àwọn orílẹ̀-èdè lónìí ti ṣe ọjọ́ Thursday níbi ìdíje ìyíkoto bí wọ́n ṣe gbé àwọn ilẹ̀ adúláwọ̀ ní ìsọ̀rí sí àwọn ẹ̀ka ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eyín African Cup of Nations draw eléyìí tí wọ́n ó yíkoto rẹ̀ ní òní ti ṣe ọjọ́ Thursday. Lálẹ́ òní gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní Akon òun gangan ní olùgbàlejò àgbà níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbajúgbajà tó fi mọ́ àwọn tí wọ́n ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n yóò ti kópa láti yíkoto ìdíje bí wọ́n yóò ṣe gbé àwọn ilẹ̀ adúláwọ̀ ní ìsọ̀rí nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọ̀hún tí wọ́n yóò fi kó ẹsẹ̀ já láti fara wọn láti kópa nínú ìdíje AFCON eléyìí tí ó jẹ́ ti ọdún 2023-2024. Lára àwọn àlejò pàtàkì ọ̀hún eléyìí tí wọ́n tún retí ń bẹ̀ lọ́mọ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún orílẹ̀-èdè Côte d'Ivoire eyín Yaya Toure àtòun àti Akon ni wọn yóò jọ wà ń bẹ̀ pẹ̀lú àwọn èèyàn ládàmì. Ìdíje ọ̀hún ni yóò wáyé ní Abidjan lónìí ti ṣe ọjọ́bọ̀. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ Thursday títí dojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ aláǹfààní sí ọ̀tún ròyìn míì mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá ayọ̀ ní tiwa. fún mi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín eré àtayọ̀ láwọn fi pàdé ẹ ṣeun gan ni ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.